pa. ẹni tí kò lówó tí ó lọ jẹ gbèsè àti ní èyí ń kọjá àlà ni. ẹni tí ò wá ní owó tí ò rí gbèsè jẹ tó wá lọ jí ẹran gbé ńkọ́ tó fi paléyà. Mufadal kò lówó tí ì rà kò sí gbèsè tí ó jẹ ó wá lọ jí ẹran gbé. ó wá lọ jí ẹran èmi ò rò pé ẹnìkan máa jí ẹran ẹlẹ́yà gbé tí ó wà pa yóò tà ní. gbọ́ ẹ rò pé ọ̀rọ̀ kó wà náà ti mọ̀ wípé ẹran tí yẹn bá jí gbé kò ní ládàá rẹ̀ yóò sì fẹ́ kó wọn sáré owó tí ó fi èmi ò rò pé èèyàn ó jẹ ẹran ẹlẹ́yà gbé tí ó wà pa fún rẹ̀ pé òun rẹ̀ yóò àgbé ọdẹ lé pé ẹran ẹlẹ́yà tó ń rà fún ẹ̀wọ̀n àwọn ni ẹ rò pé kìnìún yẹn bóyá yóò tà ní torí pé òun náà mọ̀ wípé yàtọ̀ pé kò ní ládàá ọba kó yóò jẹ ìyà pẹrẹbọ lọ́dọ̀ Ọlọ́run ni o ti yẹ wa torí ìbànújẹ́ tó ọba ẹni tó ní ẹran tó ìbànújẹ́ òun o ti yẹ wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa jí ẹran léyà gbé àwọn méjì kan bẹ tá wọ ọnu wọn tá kìlọ̀ fún wọn kí wọ́n bẹ̀rù ìjọba àlùkìyámà kí wọ́n sì bẹ̀rù àti bọ̀tán kí wọ́n bẹ̀rù pé ìjọ òun ní àwọn Yorùbá wọn níjọ òun Ọlọ́run wọn máa pẹ́ kó tó mú ni wọn ní nìsín wọn ní wàràwàrà ní mú ni nílò bí wọ́n ti lò nílò báwọn al-iyasu billahi min misli hadhihi al-maqula ó ti yé àmọ́ wọn níjọ wọn Ọlọ́run máa pẹ́ mú níjọ òun èdè tí wọ́n máa sọ wípé Ọlọ́run jọ òun ní ta fúra tì sí wàràwàrà ní ta èdè yẹ kẹlímà kúfùrù ni èdè tí ọ̀dà ó ti bá àwọn Fúlàní ní ma ta wàrà àwọn náà ní ta fúra ó sì ayé kọ́lọ́ èdè ní irú mùsùlùmí ọ̀gbọ́dọ̀ máa dárú àṣàbáwọn àbí ká ní Ọlọ́run jọ òun ní pẹ́ kó tó mú ni Ọlọ́run ti sí Ọlọ́run òun ti yọ òun ti sí àmọ́ o lè dásà wípé ìjọ òun ní dàbí ìgbà tó Ọlọ́run máa pẹ́ kó tó mú yàn tí máa sọ yàn àmọ́ nísìnyí ọ̀rọ̀ àpò Ọlọ́run ti ń yára mú yàn nísìnyí ìjìnlẹ̀ Yorùbá nìyẹn so ẹ̀yin tí ẹ máa gbé ẹran ẹlẹ́ran ẹran téèyàn dè kalẹ̀ tí ó fi paléyà ó sì fò fẹ́ǹsì rẹ̀ ó wá fi aṣọ òfin dí ẹran ní ẹnu ó sì gbé lóru mọ́júmọ́ àbẹ́yìn tẹ́ ẹ máa lọ bí tí wọ́n ti ta ẹran ní kára àwọn ẹlẹ́ran ibi wọ́n dè ẹran mọ́ tẹ́ ẹ máa lọ lè jí ẹran gbé ń bẹ̀ ẹ̀yin dẹ̀ máa retí wípé ẹ ta lóòótọ́ àmọ́ wọn ò ní ṣàǹfààní fún yín kàkà tí yẹ ṣàǹfààní fún yín àjálù burúkú ni ó máa ṣẹlẹ̀ sí yín ẹ má wàá kó bá àwọn ọmọ yín má kó bọ́ ọmọ rẹ ìwọ bàbá tó jí ẹran gbé tó wá ta ẹran àwọn tó fowó rẹ̀ raṣọ ọdún fọmọ rẹ ó ti báyé ọmọ náà jẹ ọmọ rẹ ò lè jí èèyàn báwọn ẹ ti yẹ báwọn èló lọ́ọ́ ta ẹran tó bá jí ẹran 300,000 gbé ó lè ta ju 150 lọ torí takuta lọ́ọ́ ta torí pé wọ́n kọ́ ló ṣe wàhálà rẹ̀ arọ yín torí ẹ̀yin gbẹ́ran ẹ dákun torí Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run lọ́dún yẹn wọn púpọ̀ lọ́dún yìí kọ́lá ọjà kẹ bẹ́ẹ̀ bá jí ẹran ẹlòmíì gbé ó lè ládìí sọ́sibítù ibi tó nífẹ̀ẹ́ kọ́ paléyàdé má wàá jẹ́ kọ́jẹ́ pé wọ́n lọ jẹrinṣẹ́ ìbànújẹ́ nìkan tinú rẹ̀ fẹ́ dùn lọ́jọ́ ọdún wọ́n yẹ pé lọ́jọ́ ọdún tiẹ̀ tó bá wá jí ìbànújẹ́ ní òfin sọdún ìwọ wà lẹ́ni tó ṣokùnfà ìbànújẹ́ rẹ̀ wọ́n tó ń ṣe bẹ́ẹ̀ máa retí ìbànújẹ́ ọ̀dọ̀ Ọlọ́run tí ó wàá sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀ léyìí tí ò ní tán pẹ̀lú rẹ̀ number 1 ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin tẹ́ ń fẹ́ràn já mo wò ká lórí mídíà ẹran yìí àtẹran yìí wọ́n túlẹ̀ síra wọn ìgbà tó gbá ẹran yìí àfà kúrú àti wúdà ìgbà tó gbá ẹran yìí nalẹ̀ ẹ̀jẹ̀ sì ń yọ létí yọ nímú rẹ̀ ní gbogbo ẹ̀ àwọn náà wọ́n tún wá ń ṣe ntọ́ àbàmì ló jẹ́ pé wọ́n tún wá ń ṣe la ilaha illallah la ilaha illallah ṣé la ilaha illallah wò ló ní kí ẹ lọ lè fi ẹran jà wọ́n tún wá ní December 17 wọ́n wá kọ́ máa wá ọ̀bẹ náà bá wà ní wípé ẹ fi kú gbóná pa ẹran náà ẹ fara ní kẹ́ ẹ tó gbé ọ̀bẹ lé lọ́rùn gbogbo ẹni yòówù tí máa ṣe bẹ́ẹ̀ máa retí ọjọ́ kan wípé Ọlọ́run lè kó àwọn ọmọ tiẹ̀ náà sínú mọ́tò gbogbo ọmọ rẹ tó bí ó kọ́ wá sínú mọ́tò lẹ́ẹ̀kan náà àti ní kí gbogbo wọn parí lẹ́ẹ̀kan náà ẹran tí ọba ti ń bẹ lókè tí dájọ́ ń kó wa ẹ má fi ẹran méjì kàn mọ́ ẹ má fi ẹran méjì jà mọ́ ẹran tí wọ́n púpọ̀ wàhálà táwọn èèyàn ń sekún tó rówó ó ti pọ̀ kọjá kí wò tú ẹran bàbá rẹ àbí kò tú ẹran ẹ̀gbọ́n rẹ lẹ́yìn wọn kò tú lọ fídì kó ló lè fi jà gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ràn jà ń fídì ẹ má fẹ́ràn jà mọ́ ìwọ náà tẹ́ ẹ sì ń fẹ́ràn ṣe competition tẹ́ ẹ má fẹ́ràn ṣe competition pé wo ló lè jà jù tẹ́ gbé kọ́ọ̀pù kalẹ̀ fáwọn ẹran ẹ ń fi ẹran méjì kanra wọn ni ẹ má wojọ́ tí ẹ má retí ọjọ́ tọ́lọ́run ó fi eré àwọn ọmọ tẹ̀yìn náà kan tó lágbára ẹ má rántí rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ má tò ní bọ̀lá àwọn ọmọ yín jẹ́ ẹ dákun torí Ọlọ́run ń tá àrọ̀ gbogbo kó wá sínú ni a sì rọ àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́jọ́ ọdún náà ẹ̀yin tẹ́ ẹ máa gá mọ́tò ẹ̀yin tẹ́ ẹ ń wá wàkúwà ẹ̀yin ọlọ́kadà ẹ̀yin márúwá
tẹ́ máa gun ìgùnkúgùn ẹ má sọ ọdún mùsùlùmí di ọdún òòṣà ẹ má sọ di ọdún ẹbọ ẹ má sọ ọdún orò ẹ má sọ di ọdún bá àbárí ẹni bájà mọ́ á sì sọra wa láta ẹ má sọ ọdún yẹn ìdùnnú ni ẹ má sọ di ìbànújẹ́ ẹ má jẹ́ kí ọjọ́ ọdún jẹ́ ọjọ́ tí wọ́n pè lè tì yín wípé wọ́n pẹ̀lẹ́ yín ó ti yé báwọn ẹ lọ yí di pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ wọ amátò gẹ́gẹ́ bí ọmọlúwàbí ayé ń sọ wá lẹ́nu àwa tá a jẹ́ mùsùlùmí wọ́n ní tẹ́rọ́rìsì ni wá wọ́n ń sọ wá lẹ́nu àwọn ẹlẹ́sìn mi ń sọ wá lẹ́nu àwọn ẹlẹ́sìn mi ti ń retí nìsín wípé gbogbo ọjọ́ tí kìrìsìtẹ́nì ó bá ṣe ọdún láyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n wọ amátò wọn ìfọ̀kànbalẹ̀ ni wọ́n rìn lọ yọ̀dọ̀ ó bá ṣe Easter kìíní kan Monday kìíní kan Friday Good Friday àti Easter Monday yọ̀dọ̀ wọ́n bá ṣe ọdún Christmas yọ̀dọ̀ wọ́n bá ṣe wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n dáná ẹ̀yin mùsùlùmí ẹ kọ́ ìyíhun lára àwọn ẹlẹ́sìn kejì náà bẹ́ẹ̀ bá ti rí nǹkan kankan lára wọn ẹ kọ́ ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lára wọn kẹ́yìn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọjọ́ tá a bá lọ yídì ẹ jẹ́ wọn rí ìjọmọlúwàbí lára Islam torí bẹ́ẹ̀ ṣe ń wa mọ́tò ni wájú ilé àwọn Christian lẹ́wàá wọ̀ lẹ́wàá mọ́tò gbà lẹ́ ń ké ní mọ́tò ń ké ọ̀kadà ń ké lẹ́ ń là mọ́lẹ̀ wọ́n máa wò wá wípé ẹwà àwọn mùsùlùmí tán lọ́lọ́run bẹ lọ́dọ̀ àwọn tán lọ́lọ́run làwọn ń sìn tọ́lọ́ ni wọ́n ń sìn báyìí àbí wọ́n ń sera wọn ẹ jẹ́ wọ́n máa wípé ọdún tá à ń ṣe yìí ọdún ìsìláàmù ni ọdún tọlọ́hun ni ẹ dákun torí Ọlọ́hun ẹ jẹ́ gbogbo ọ lọ ó ti yẹ kó lọ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn ọdún àwọn tá a máa ṣe lẹ́yìn ọdún àwa mùsùlùmí a máa ṣe àwọn prógrámù lẹ́yìn ọdún wọ́n ní iléyá festival wíkẹ́ wọn pè iléyá carnival àbí kí ni iléyá day iléyá carnival ẹ wà lọ pé àwọn olórin tí wọ́n máa mu ọtí níjọ́ kejì ọdún àbíjọ́ kẹta ọdún bí gbogbo ẹ bá ń bẹ ń lu gbogbo òlu ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin ọmọ wa nílọrin ẹ dákun ẹ má sọ ìlú àfa alimi ló kọ tí ọ̀dà bàbá wa ọlọ́lá ọba àlù lọ ní gbogbo ògbà ni bàbá máa pariwo bẹ́ẹ̀ ìtí bàbá wa ọba àlù lọ ní ibi tí wọ́n jòkó lé lérí ní sí àfa alimi ni wọ́n ń ṣe bàbá ọ̀fàyè gba ọtí mímu bàbá ọba àlọ́rin ọ̀fàyè gbọ́ ọtí mímu ó ti yé báwọn bàbá ọba àlọ́rin wọn ọ̀fàyè gba jàgídíjàgan bàbá ọ̀fàyè gba ìwàkíwà gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe prógrámù lẹ́yìn ọdún pàápàá jùlọ tẹ́ bá ń jọmọ Ìlọrin bẹ́ẹ̀ pé bíbí Ìlọrin wọ́n bí tẹ́ jọmọ ọkọ Ìlọrin tẹ́ ìsọmọ àlè Ìlọrin tẹ́ jọmọ lúàbí bẹ́ẹ̀ pé iṣẹ́ àfa àlímìlẹ̀ yín náà ń gbé lọ́wọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan lẹ́yìn ọdún ọjọ́ kejì ọdún àbọ́jọ́ kẹta ọdún ẹ dákun torí Ọlọ́run ẹ yọ ọtí mímu kúò ńbẹ̀ ẹ yọ ìwàkíwà kúò ńbẹ̀ ẹ yọ wájàndùkú kúò ńbẹ̀ ẹ jẹ́ ó pure ọjọ́ ti Ìlọrin gan irú ẹ̀ ní irú dọ́bà èyí tá à ń ṣe nílọrin tí bàbá ọba àlù Ìlọrin tí wọ́n gbé kalẹ̀ ká ṣe ṣéwù ká tó ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí ká tó ṣe ṣéwù lẹ́ẹ̀kan sí wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata dọ́bà tí bàbá gbé kalẹ̀ torí kí àwọn ọmọ mùsùlùmí Ìlọrin àwọn ọmọ Ìlọrin tán wà lókèrè bàbá gbé kalẹ̀ torí kó kálukú lè máa wálé ká dunra wa nú àmọ́tẹ́ ẹ bá wo dọ́bà náà gbogbo ọjọ́ tí wọ́n ti ń ṣe ẹ lè bá ọtí mímu ń bẹ kò sí ọtí mímu nínú mẹ́náhàjì yẹn nínú sáràtì ẹ kò sí ṣìnà ṣíṣe ń bẹ ẹ lè bára nù ń bẹ lẹ́yìn ká gun ẹṣin ká lulu ká fọn fèrè ká dunnú káwọn àfa ó sì sọ̀rọ̀ káwọn tó dó lórí mùsùlùmí wa wọ́n sì wọ́n kọrin ẹ̀sìn fún wa wọ́n dá wa lára yá ká tẹ̀lé bàbá káàkiri gbogbo ibi tí bàbá bá ń lọ kó kálukú ó sì padà sílé rẹ̀ nírọ̀rùn lọ́fà àjọké bí dọ́bà ti ń kún tóní níjọ́ tá a ti ń ṣe ọlọ́run ò jẹ́ ara burú a sì ní ara burú ń belé yìí náà pẹ̀lú ògbó ọlọ́run ò ní jẹ́ ara burú bàbá ọba àlọ́rin ojú wọn ò ní rí bi kò ní ra burú gọ́fúnà wa ní Kwara ojú wọn ò ní rí bi kò ní ra burú gbogbo àwọn àfa wa ojú wọn ò ní rí bi kò ní ra burú alibarikola Muhammad.